ṣe fún yín. Mo ṣáàjọ kó mọ̀ wá lọ kó má yẹ korúkọ yẹn parẹ́. Kó má jẹ́ korúkọ yẹn parẹ́. Kí ni orúkọ yín àti pé bọ́ọ̀lù ṣe jẹ́ sí Dárúkọ mi tẹ́lẹ̀ náà yìí àjọsìkọ mi. Ẹ ṣé àtúbọ̀ máa rí yín bá. Lẹ́ẹ̀kan sí ẹ tún bá wa kí gbogbo àwọn tí wọ́n bá wa wá síbi ìsìnkú bàbá yín. Kí gbogbo yín ẹ ṣé o, àní fúrẹ́lẹ̀ sọ fún ọjọ́ àjùmọ̀ sí. Ẹ ṣé gan. Ṣé ṣé wà WhatsApp? Let me have your Let's go to that. You are not correct. ọmọ olóògbé ọmọdé tó kù yìí ni ó ṣẹ̀bá sọ̀rọ̀ tán yìí tó jẹ́ àkọ́bí rẹ̀. Mo fẹ́ fi ibi tí wọ́n sin olóògbé mo fẹ́ fi hàn yín, ẹ jẹ́ ká lọ. Ikú pàgbé tó ń di bọ́yọ̀ pàlùkò tó ń tó ní ìṣègùn. Ó pa lékè ìlékè ẹ̀kú rẹ̀ ni. Ó kò dídẹ̀rẹ̀ wo ọmọ òdú ọba. Àlìhù làmọ̀ òwárà sáǹtù ni à ń bí àìwọ̀n làgbà fúláwà. Ìgbà tí kò tí ì ṣe Ànábì Muhammadu. Tí kò tí ì lè pa Ànábì Muhammad. Àkọ́yìntẹ́ o. Ibi báyìí ni ibi tí wọ́n sin olóògbé Dẹ̀jọ́ Túnfúlù sí. Ṣé ẹ ti rí ojú olórí ibi tí wọ́n sin Dẹ̀jọ́ Túnfúlù sí? Ilẹ̀ ń jẹ́ ẹ̀ràn. Ojú wo ni Dẹ̀jọ́ Túnfúlù ní Abdulrahman Makinde náà ni ẹ̀wọ̀n wòye níbi wọ́n bò ó mọ́ tí ẹbí ará àtàwọn tí wọ́n jẹ́ ojúlùmọ̀ tí wọ́n ti kí pé ó dìbò ó ṣe. Ẹ jẹ́ kí a lọ sí àárín àwọn mùtúmù àti wọ́n wá láti wá ṣe Ibi tí wọ́n sin Dẹ̀jọ́ Túnfúlù sí ní ìlú Àgbọ́wá tí ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. Ó lè jẹ́ pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni olóògbé, ṣùgbọ́n orí ilẹ̀ rẹ̀ tí ó wà ní Àgbọ́wá ní Ìkòròdú ibẹ̀ ni wọ́n sin sí. Ẹ jẹ́ ká tún mú yín lọ àárín àwọn èèyàn. tíátà Alhaji Yoremi Shitabe ọ̀kan àwọn tí wọ́n jẹ́ ọlọ́wọ́ fún Dẹ̀jọ́ Túnfúlù ọlọ́run bá àwọn ẹ̀kọ́ ìgbèrè jọ yóò ti ṣe ibi tí wọ́n bò ó mọ́ gbẹ̀yìn ó ṣe tó ṣe tí a ṣe ìrírí àsìbẹ̀rẹ̀. Yoremi Shitabe ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ṣe ojú olórí Dẹ̀jọ́ Túnfúlù. 300 ló padà tó ọ̀kan lára àwọn ọmọ olóògbé ọlọ́run ni àfẹ́bá sọ̀rọ̀. Ọ̀kan lára àwọn ọmọ olóògbé ẹni àfẹ́bá sọ̀rọ̀. Kí ni orúkọ yín? Fámíyà Pamílẹ́rìn Adétòkun. Irú ìyàwó gan ni bàbá jẹ́ nígbà ayé wọn sẹ́yìn ọmọ. Bó ṣe jẹ́ pé bàbá gbogbo ayé ni ìjọ kejì orí àmàrin normal person kò kí n pretend bó ṣe máa wùwà ẹ̀ bó bá ṣe rí náà ló ṣe máa ṣe. Kí ni irú àìsàn wo ló ṣe ni wọ́n ṣe? ṣàgbọ́n malaria. Nàìjíríà náà ni torí wọ́n jáde ní alẹ́ ìjẹta ẹ̀yìn bó ṣe dé wọ́n dé collapse ọ̀pọ̀ ìrọ̀ṣùn ló ti jẹ́ in fact general hospital. ẹ lè jọ ń gbé náà ni. Àjọgbé kan tèmi ní ti wà ní ilé ọ̀sẹ̀ àjọgbé bu àwọn ìgbọ́n mi tó wá pẹ̀lú wọn àwọn náà lọ sọ pé wọ́n collapse. I was there with him yesterday. Yes. General hospital won't try. General hospital Ikorodu, they are not trying at all. Like everything they needed, I provided. But attention, attention ni hospital na to doesn't. Báwo ni fẹ́ put it? Wọ́n ní poor thing níbẹ̀ yẹn. So wọ́n fẹ́ mi sọ fún nǹkan tó pa wọ́n gan because he was complaining about the drip
they passed. Abẹ́rẹ́ lásán àrùn àmọ́ tó gba nǹkan fún cannula, yeah, we got everything. Tó tó torí pé wọ́n fẹ́ tọ̀, àsanwó pé wọ́n fẹ́ tọ̀. Ní General Hospital tìjọba. Paid for everything. Mo yìí sì ṣe pé bóyá àwọn èèyàn pọ̀ fún wọn ní hospital náà. Àsanwó ẹ̀jẹ̀ wọ́n tún gbà tó tún kú tán wọ́n tún gba ẹ̀jẹ̀ lára wa. No, not for him, like for the hospital. Kí ló ṣẹlẹ̀? We don't know. Maybe you should just ask people, like, we don't know. Ẹ ti sanwó ẹ̀jẹ̀. Yeah. Wọ́n ní ẹ̀gẹ̀ tẹ́ ra yìí o, àtúbọ̀rọ̀ ẹ̀yin náà Wọ́n ṣe pé policy ni pé ẹgbọ̀rọ̀ donate ẹ̀jẹ̀ fún wọn. a donate ẹ̀jẹ̀ wọ́n dílé wa gan kó tó di pé agbókùnjáde we paid. A ṣe test ọ̀nà 4 wọ́n tún transfer ẹ wo a lot of things. Báwo ló ṣe rí lára yín gbà báwo ló ṣe lọ́kàn yín gbà tẹ́ gbọ́ pé. Àṣojú ẹwà ń bẹ̀gbà tí wọ́n fi dákẹ́. Kí ni wọ́n tiẹ̀ sọ kó tó di pé bí ọlọ́jọ́ dé tó tiẹ̀ sọ̀rọ̀ kí ló wí kí ló sọ. He sat down, he was like tí wọ́n bá ti fún mi lẹ́jẹ̀ ìtàn kí ẹ̀gbọ́n mi wá bá wọn kẹ́gbọ́n mi sọ̀rọ̀ pé kọ́ fún àwọn ní abẹ́rẹ́ fáwọn fẹ́ sùn. Àṣẹdáàdì ló wọ̀ ọ́ àwọn ṣe ìṣòrí ìṣòro dead final. Ẹ jọra gan tàbá lójú ipò ilẹ̀ wà nínú ọmọ nọ́mbà kílẹ̀ wà. Bẹ́ẹ̀ ni ọlọ́dúnrún. Kí lè máa ń mìsìn pa ìjọ? Kí lè máa ń mìsìn pa wọn? Everything, like yes, everything, because I was with you. Mo ní sọ pé àpò àwọn mẹ́rin ni gbogbo yín. Because he trained us. Really? But ṣé bí wọ́n ṣe wà jovial ojú táwọn ìṣẹ̀lẹ̀ máa fi ń wo lẹ́jọ́ nínú sinimá bíi ẹnìkan ṣé bẹ́ẹ̀ ló ṣe wá rí pẹ̀lú ìtọ́jú ọmọ. like upbringing. He really tried. And tó bá ní ìdẹ̀jọ́ try a jẹ́ pé make the person just come talk am from the front say this person. Ẹnìkan tiẹ̀ pé ẹnìkan ní wèrè ọlọ́mọ ni tó máa ń kó ọmọ kiri ni. Àbúrò mi tó ń pè mí. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ọ̀kan lára àwọn ọmọ olóògbé. Bàbá Gosman kí ni last minute ìdẹ̀jọ́? Láti àwọn ti collapse kí ni báwo ló ṣe rí? Tó ní ó ní ẹ̀jẹ̀ ọ̀kan láwọn tó súnmọ́ dáadáa ni. I just lọ 3 days before at the one day before and kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ da bọ́jọ́ bá ti pé ó ti pé náà nìyẹn ṣùgbọ́n àtàrí àbáwọn ni ọ̀rẹ́ báwo ló dẹ̀ ṣe ń fi ní àórí ìdẹ́sí fọ́ náà ni wọ́n ti ń tọ́jú ẹ̀ agbára ọlọ́run má láfẹ́ I was there 9 o'clock and left the place 4 ibi tí mo fẹ́ lọ gan mo cancel ẹ̀ so kémi náà tó padà lọ pé mo ń lọlé so ó dẹ̀ láàárọ̀ ọjọ́ pé ó dẹ̀ ló ti kú náà kó wá pé ó tún ti kú so ó rí tọ́jú kì í ṣe pé kò rí tọ́jú ẹgẹ́ tí ń sìn bọ̀ tí táyà bá ti tó kò sí nǹkan tẹ́ni kankan lè ṣe àdúrà wa ni pé ọlọ́run kó jọ kó bá wa foríjì kó dẹ̀ bá tọ́jú àwọn ọmọ ẹ̀ sálámù alaykum. Orúkọ yín sá. Ìṣọ̀lá Táíwò. Ìṣọ̀lá Táíwò ni ẹni tí gbogbo ayé túmọ̀ sí kí ni àlàjẹ yín sà? Go slow. Go slow. Go fast. Go slow jẹ́ ọ̀kan lára àwọn òṣèré tí ó mọ̀ tó wà pẹ̀lú olóògbé kí ní ọgbà kó tó wá di pé lẹ́yìn ọ̀rọ̀ yìí ọlọ́jọ́ dé ní àdúgbò Àgbọ̀wá Ìkòròdú ìlú Àgbọ̀wá Ìkòròdú ibẹ̀ ni a wà ibi tí wọ́n sin olóògbé Dẹ̀jọ́ Túnfúlù sí. Bàbá bẹ́ẹ̀ ló ní. Sọ̀rọ̀ díẹ̀ ẹ kúrò ẹ̀ sàn ẹ bá a sọ díẹ̀ nípa
àti BBC News Yorùbá mo ti wá BBC News Yorùbá ẹ bá a sọ orúkọ yìí kẹsì sọ fún wa nípa olóògbé. orúkọ tèmi ni Tajudeen Badmus àwọn àjọjẹ pẹ̀lú a lè wu àbíkìlà tó lọ́wọ́ tó da yẹn pẹ̀lú wọn máa wu àdé fi wá àwọn ọ̀dọ́ wa. olóògbé ẹjọ́ ká máa fi fóònù lẹ́ẹ̀bẹ̀. mo tó dání mo láre bàríkà ìṣẹ́ntì ò nífẹ̀ẹ́ ní gbogbo wa ó kó wà lọ́dọ̀ mi ní àná àjọ wa nípa de Tinubu ní Èkó tẹ tó bá jẹ́ pé ó jábọ́ sínú ó wọ́n máa fi ilẹ̀ ọ̀yà àti bàbá máa tún lóko. kọ́nà kó bá a fọ́ lókè fún àwọn olólùfẹ́ ṣe nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló ní ní tíátà ìfẹ́ tó kọjá ìpínlẹ̀ ìgbẹ́ tó ká òun ṣe wàhálà nígbà tó kéré pé kọ́nà bá a fọ́ lókè gbogbo tó ń fi sílẹ̀ ètò ìgbà tó tí ò ní kọ́nà dáàbò bò kọ́nà máa ṣe ní àkókò láàrin àwọn tíátà gbogbo àwọn olólùfẹ́ ẹ̀rọ tó kù fún mi pé kó máa fi àdúrà ràn lọ́wọ́ kọ́nà kẹsí afẹ́fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ à lọ lẹ́ẹ̀kan à ń bá àkọ́bí olóògbé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. afa àṣẹ tí ń lọ ni. ó ti ń wẹ̀ afa. ibi kámẹ́rà ni ọgbọ́n tó wà ní. jẹ́ bẹ́ẹ̀ fún kan sí ni. lóní ẹ máa dúrọ́pù ẹ máa fún mi ṣẹ́ẹ̀kì. bá a dé pẹ̀lú wọn. àbámọ́ pè mí bẹ́ẹ̀. láìpẹ́ ẹ yóò kè mọ́ bọ̀. èmi kan ti di star o ẹ má lọ gan àwọn punch ló interview mi èmi tó interview yìí láyé mi. láìpẹ́ ni wọ́n ń wẹ̀ lọ wọ́n ń wẹ̀ lọ. ẹgọ ọsàn. see just calm. now I star. Or do you think I should go live? I want to do live too. Are you going live on Punch? Please go live now. I want to be a star now. ọgbẹ́ni àsọ̀rọ̀ ẹ máa bèrè ọ̀rọ̀ wẹ̀ ó yá ẹ máa bèrè ọ̀rọ̀. bírọ̀ bẹ́ẹ̀ni òòṣà ẹ máa bèrè ọ̀rọ̀ wẹ̀. Let me set. Yeah, sure. calm down top normal. calm ìdí wọn fi dúró. ní àdúgbò Àgbọ̀wá ìlú Àgbọ̀wá Ìkòyí I'm setting up. àkọ́bí olóògbé ni a fẹ́ bá sọ̀rọ̀. Okay, àkọ́bí àbí? Are you the first one? Wow. àkọ́bí olóògbé ni a fẹ́ bá sọ̀rọ̀ báyìí kí wọ́n bá a sọ nípa bí wọ́n ṣe lo ìgbésí ayé wọn. Thank you.